tí àkàtì ayé ti bá. Ìyábọ̀ olórí burúkú ọmọ dalérú kò ṣe nǹkan kan pẹ̀lú píìsì rí. Mo ń gbọ́jàre Mr. Noise, mo gbádùn bẹ̀yẹn. Àṣírí Ìyábọ̀ ti tú o. Àṣírí Ìyábọ̀ Òjó ó ti padà tú sọ́wọ́ Lizzy Anjorin o. Ó ti tú o. Àṣírí rẹ̀ tú porogodo. Arákùnrin tí a ń pè ní LEGE Miami, òun náà jẹ́ òṣèré inú fíìmù Yorùbá. Arákùnrin náà ti tú àṣírí Ìyábọ̀ Òjó nípasẹ̀ arákùnrin tí a ń pè ní LEGE Miami. Òun ni arábìnrin tí a ń pè ní LIZZY Anjorin ó fi mọ gbogbo àṣírí náà o. Arákùnrin yìí ó sọ̀rọ̀ gidi gan nínú live video tí ó ṣe nípa Ìyábọ̀ Òjó bí wọ́n ṣe ń bá Ìyábọ̀ Òjó tọ́ àwọn ọmọ ẹ̀, bí ó ṣe gba 30 million lọ́wọ́ MC. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni arákùnrin yìí sọ nínú fídíò yìí. Ẹ máa bá wa ká lọ lórí ètò wa níbí. Ẹ jẹ́ ká wo fídíò náà dé ìparí. Ìyábọ̀ Òjó torí ẹ̀rọ ti ṣe pé APC wọn ò fẹ́ wàhálà, wọ́n ní ká lọ dìbò ká má jà, wọ́n ti mọ̀ wọ́n bá pè wọ́n ìjà ni wọ́n máa dálẹ̀. Ìbàdàn òun tó ń fọmọ Igbo òun ti brain yẹn òun fẹ́ mọ Igbo relationship tí ó ti pè ọdún kan ó lè fẹsẹ̀ ní wèrè sani kó má lọ sí tó fẹ́ lọ ni. Ọmọ jogun. Ìyábọ̀ Òjó àdínkù má lọ sí tó fẹ́ lọ ìmọ̀ táwọn sọ fún ẹni pé ó kì í ṣe INEC officer tó ń post result. Let me speak in English so that you understand. Ìyábọ̀ Òjó, are you an INEC officer? Let me speak in English. Mo gbọ́. INEC officer, you are bringing out fake results for us in the country. You are not allowed INEC officer to do their work. This page, you are not supporting violence. You are causing violence around. Ìyábọ̀ Òjó, why you doing that? You are bringing all those fake. Gbogbo wọn ló ṣe ń bọ̀ wá fún. Kò forgive wọn o. Ẹ bá àfilé patí fún. Kẹ́ ẹ roka fún. Ó ṣì ń bọ̀. Gbogbo wọn yìí. Kò sí oore tẹ́ ẹ lè ṣe fún ṣì ń bọ̀ wá fún Ìyábọ̀. Lórí burúkú ọmọ ni. Episode, you come to my DM, you are telling me that on copy nǹkan táwọn èèyàn post ló copy as a role model, look at yourself nǹkan tó ń sọ fún mi ẹlẹ́kọ̀ọ́ mi bíbá yìí. Ìyábọ̀ Òjó sọ fún mi wípé nǹkan táwọn èèyàn post tó ń rí tó ń post wọ́n bá ebi tí mo gbọ́ ìbò nǹkan tó ṣe mo lè ṣe. Ìyábọ̀ Òjó why you like this? Ìyábọ̀ Òjó ìgbà tó lọ gba 3 million lọ́wọ́ MC. Ó tún gba 3 million. Ìyábọ̀ ńgbà tó mọ̀ pé ó gba 3 million lọ́wọ́ MC ṣé ó lè bá MC bẹ Gíslọ́và ni. Èmi ò máa irú ẹ̀ dáradára báyìí rí o. Ayé ẹ ti bàjẹ́, image ẹ ti lọ, ó ti tán fún ẹ. This video tó Ìyábọ̀ can call LEGE material tó wà lórí online. Kí ni LEGE fẹ́ sọ? Àfi tó bá máa kó LEGE kí ló kèmí ó wà lórí online ló wà. Àbí ẹni kí n dárò láyé ń pè ní Mr. Noise. Ó ní Noise lòun àpè orúkọ ẹ̀. Àwa àìrọ̀ kò lè ṣe bẹ́ẹ̀. Kò lè ṣe bẹ́ẹ̀. LEGE mọ ta dúró fún. Tó bá ti gbọ́dọ̀ sanwó tẹ́lẹ̀ ẹ, tó sanwó fún àwọn ọmọ ẹ, Ìyábọ̀ Òjó wípé ní kí ló ń ṣe báyìí. Wọ́n bẹ̀ sanwó school fees àwọn ọmọ ẹ̀. Àdé single mother ni wọ́n bẹ̀ san school fees àwọn ọmọ ẹ̀ ni. Wọ́n bẹ̀ san school fees àwọn ọmọ ẹ̀ ni. Bóun rèé ọwọ́ ọlọ́wọ́ ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ very lazy bastard. Ó sọ wípé Ìyábọ̀ Òjó jẹ́ nǹkan kan, she's a broke idiot. Ṣé ló pé mò ń ṣeré ni? I'm not joking. Àwa gan ọmọ iye ọmọ tá à ń rán ní school lápò ara wa káàmọ̀ ìyá àti bàbá wọn rí. Ọmọ yìí ń fi ẹ̀ṣẹ̀ sínú ayé. Mo ń gbọ́. Tó bá ti ṣe fún ẹ tẹ́lẹ̀ tó ṣe fún ẹ mọ́ ìwọ ló fà á. Ẹ gbọ́ tó bá ti ṣe fún ẹ tẹ́lẹ̀ tó ń ṣe fún ẹ mọ́ kí ni mo sọ ń pa Ìyábọ̀ Òjó? Kí ni mo sọ fún yín? Ṣé mi ò sọ ọjọ́ tó bá ti lè ràn lọ́wọ́ tó bá ti fún ní nǹkan
ọjọ́ ẹni wo ọwọ́ Ọlọ́run lẹ̀mí ẹ wà ṣé nǹkan tó tí ẹni sọ Mr. Noisy ṣé nǹkan tó sọ ṣó yàtọ̀ sí nǹkan tí mo ti ń sọ láti jẹ tàbí jẹrin tó bá ti lè fún ní nǹkan ó máa believe pé òun fẹ́ máa gbà lọ sí lọ́wọ́ ẹ á dẹ̀ máa cyber stalk ẹ tí bá gbọ́n ọ̀tẹ́ ní sọ́nsìn ṣé nǹkan tí mo sọ fún yín ṣó yàtọ̀ mo mọ tí mo sọ ọ ṣó tán òun rèé. Èmi tí mo gbọ́ ìbò kan tó ṣe mo lè ṣe Ìyábọ̀ Òjó why you are like this Ìyábọ̀ Òjó ìgbà tó lọ gba 3 million lọ́wọ́ MC tó bá ti gbà tó sanwó hòtẹ́ẹ̀lì ẹ tó sanwó hòtẹ́ẹ̀lì tó sanwó sọ àwọn ọmọ ẹ Ìyábọ̀ Òjó wípé kí ló tó ń ṣe báyìí náà tó bá ti ṣe fẹ́ tẹ́lẹ̀ tó ṣe fún ẹ mọ́ ìwọ ló fà á Ìyábọ̀ Òjó ìwọ ló fà á. The same thing ló ṣe fún Naira Marley, the same thing ló ṣe fún Lizzy Anjorin. Kí ni mo sọ ó tán àbí ó tán? Is that not what I've been saying? Aburú kan tó lè ṣe fúnra ẹ is blessing Ìyábọ̀ Òjó. Once you bless her, she's coming back for you. She's coming back for you.